Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Queen of Zanga apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tí bá ti ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Queen of Zanga. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù Queen of Zanga. Èní ló ṣẹ̀ṣẹ̀ jáde lórí Yoruba Premium Plus. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Ẹ sáàchì Queen of Zanga lórí YouTube, ẹ máa rí níbẹ̀. Lónìí fún ẹ̀yin tẹ́ ti wo apá kìíní fíìmù Queen of Zanga, ta ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Òṣèré wo ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Queen of Zanga? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lé gbogbo àmọ́ àrí ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.